mà tún kí yín káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Gbòde tẹ́ ń bá wa pàdé láti ìgbà dé ìgbà. Gbogbo ilé ńkọ́, ṣára ò le bí? Ọlọ́run àlàáfíà máa bá gbogbo wa gbé o. Lónìí abala yìí lónìí nínú ètò Yorùbá Gbòde yìí a tún fẹ́ padà sí abala gírámà èdè Yorùbá. Nígbà tá a yẹ gírámà wò gbẹ̀yìn, ó sọ fún wa wípé a gbọ́dọ̀ ní ìpìlẹ̀ tá lè máa mọ̀lé. Kí sì ni ìpìlẹ̀ wa nínú gírámà èdè Yorùbá? Álífábẹ́ẹ̀tì ni. Tá a bá mọ álífábẹ́ẹ̀tì dáadáa, àwọn náà la máa tò pọ̀, torí mo pè wọ́n ní lẹ́tà tí a ń tò pọ̀ láti fún wa ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀. Nítorí náà, láti tẹ̀síwájú nísinsìnyí, torí mo sọ fún wa wípé tá a bá farabalẹ̀ lórí ìkànnì yìí, tẹ́ bá ń bá wa kà lọ bá a ti ń lọ yìí, a ti kọ́ èdè Yorùbá sílẹ̀ kò ní nira. Bẹ́ẹ̀ náà ni a ti kà á jẹ́ lọ́nà ìrọ̀rùn fún yín, torí pé kì í ṣe ohun tó nira púpọ̀. Òun ni èdè Yorùbá yìí. Lẹ́yìn tá a ti mọ gbọ́ álífábẹ́ẹ̀tì wa, màá tún rán wa létí lẹ́ẹ̀kan sí ká tó wá bẹ̀rẹ̀ sí pín wọn báyìí. A ní álífábẹ́ẹ̀tì ní lẹ́tà ńlá, a ní álífábẹ́ẹ̀tì ní lẹ́tà kékeré. Ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀ jáde báyìí o. A, B, D, E, F, G, B, H, I, J, K, L, M, N, O, P, R, S, Š, T, U, W, Y. Ṣé àti ránra wa létí báyìí? Ó ti yé wa. Ẹ jẹ́ ká tún wò. Ṣé rí gbogbo álífábẹ́ẹ̀tì bó ṣe jẹ́ 25 yìí? A fẹ́ pín wọn sí ọ̀nà méjì. Èdè Yorùbá pín wọn sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ là ń pè ní fáwẹ́lì. Ipa èkejì là ń pè ní kọ́nsọ́náǹtì. Àwọn wo ni fáwẹ́lì wa? Àwọn tó jẹ́ fáwẹ́lì tí mò ń sọ yìí, méje ni wọ́n. Méjèèje yìí òun ni a máa yí àmì òdo sí tẹ́ máa fi dá wọn mọ̀. Ẹ rí i pé àkọ́kọ́ tá yí àmì òdo sí níbẹ̀ yẹn ni à ń pè ní a. A. Lẹ́yìn èyí e. Lẹ́yìn èyí ẹ tá fọmọ sí abẹ́. Lẹ́yìn èyí i. Lẹ́yìn èyí o. Lẹ́yìn o ọ tá fọmọ sí abẹ́ rẹ̀ àti u. Lẹ́tà méje yìí àwọn là ń pè ní fáwẹ́lì nínú èdè Yorùbá. A tún máa tún àwọn méje yìí, a tún máa sì tún wọn pín. Ṣùgbọ́n tí ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ wípé lẹ́tà méje yìí là ń lò fún gbogbo ohun tí à ń pè ní fáwẹ́lì nínú èdè Yorùbá. Ẹ jẹ́ ká tún lọ lẹ́ẹ̀kan sí o láti wo àwọn fáwẹ́lì wa. A ní àwọn fáwẹ́lì èdè Yorùbá jẹ́ méje. Àwọn náà ni a, e, ẹ, i, o, ọ, u. Ṣé lè dákà nílé ẹ̀yin ọ̀rẹ́ wa? Tẹ́ bá ti lè dákà nílé, ẹ ti mọ fáwẹ́lì yìí. Tá a bá ti yọ gbogbo fáwẹ́lì yìí kúrò nínú álífábẹ́ẹ̀tì, gbogbo ohun tó kù lẹ̀ pátápátá là ń pè ní kọ́nsọ́náǹtì. Gbogbo ohun tó kù lẹ̀ pátápátá là ń pè ní kọ́nsọ́náǹtì. Ohun tí màá wá fẹ́ kẹ́jẹ́ ká ṣe rèé o. Ẹ̀yin ti kára yín nílé, ẹ kó àwọn kọ́nsọ́náǹtì jáde. Bí ẹ ti rí tá a ṣe ń fi hàn yín, ẹ ti rí àwọn tá a kó ó sí. Méje ni wọ́n. Àwọn ni mo pè ní fáwẹ́lì. Ó ní gbogbo tó kù lẹ̀, òun là ń pè ní kọ́nsọ́náǹtì. Tó bá fẹ́ kọ́ èdè yìí tó fẹ́ mọ̀ lóòótọ́, tó ń bá mi kà lọ lọ́wọ́ ara rẹ báyìí, kó wá lọ kó gbogbo àwọn tá a pè ní ìró kọ́nsọ́náǹtì kó lọ kó wọn síta.
kó tó di ìjókòó mìíràn tẹ́ tún bá mi pàdé lórí ìkànnì mo wí pé bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ń gbọ́ wa rí kàn subscribe sórí channel yìí. Gbogbo bí o ṣe lè kọ́ èdè Yorùbá lọ́nà rọrùn tàbí kó fi kọ́ ọmọ rẹ lọ́nà rọrùn a máa dé àrọ́wọ́tó rẹ tó o bá ti subscribe sórí ìkànnì kó tó tún di ìjókòó mìíràn láyọ̀ la ó pàdé.